àwọn alálàájì méjì míì tún kú sí mẹ́kà. àwọn olùjọ́sìn méjì míì tí wọ́n lọ sílùú mẹ́kà lórílẹ̀‐èdè Saudi Arabia láti lọ ṣẹ̀sìn fọlọ́run Allah nílẹ̀ mímọ́ ni wọ́n tún ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti jáde láyé. olùrànlọ́wọ́ pàtàkì sí akọ̀wé àgbà àjọ tó ń rí sọ́rọ̀ àwọn tí wọ́n ń lọ sílẹ̀ mímọ́ ọ̀hún lọ́dọọdún, Kaduna State Pilgrims Welfare Agency, Alhaji Ibrahim Giwa ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù keje tá a wà yìí nílùú mẹ́kà ọ̀hún. ó dárúkọ àwọn tí wọ́n dolóògbé náà: Bashir Umar Sambo láti ìjọba ìbílẹ̀ Kabu àti Sulaiman Abubakar táwọn èèyàn tún mọ̀ sí Ngwanlali, ìjọba ìbílẹ̀ Igabi nípínlẹ̀ Kaduna kan náà lòun ti wá. Ibrahim ní alẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 3 oṣù keje yìí làwọn méjèèjì kú, táwọn dókítà wọn lọ́hùn sì ti fìdí ikú wọn múlẹ̀. ó ní àìsàn kan ti wà lára àwọn olóògbé yìí tẹ́lẹ̀, àárẹ̀ ọ̀hún ló sì dá wọn gbálẹ̀ lójijì lọ́hùn tó fi mú ẹ̀mí wọn lọ lẹ́yìn ìtọ́jú oríṣiríṣi táwọn fún wọn. ó lójú ẹsẹ̀ làwọn ti sìnkú wọn nílànà ẹ̀sìn mùsùlùmí. ọkùnrin yìí ní pẹ̀lú àwọn méjì tí wọ́n dolóògbé yìí ó ti di àwọn alálàájì 4 tí wọ́n kú láti ìpínlẹ̀ Kaduna nìkan. ó láwọn tí ń ṣètò láti fi àwọn ẹrù tí wọ́n gbé wá sí Mẹ́kà ṣọwọ́ sílé. ìwọ̀n kílò 22 ni wọ́n pe ẹrù àwọn méjèèjì. ó láwọn sì ti kó wọn jọ pọ̀. ó láì bá a mọ̀ bí ẹnikẹ́ni bá ń wá ẹrù ẹ̀ kí wọ́n lọ sí sẹkítẹ́rì àwọn alálàájì láti Nàìjíríà. àròpọ̀ àwọn tó ti dágbére fáyé lẹ́nu iṣẹ́ hajj wọn lọ́dún yìí ti di 9 pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.